ìbẹ̀rẹ̀ ohun gbogbo bí ìpìlẹ̀ ilé lórí o. dáfún filélẹ̀ lórí àpáta má filélẹ̀ lórí yanrìn. filélẹ̀ lórí yanrìn má filélẹ̀ lórí àpáta. pápánjó àwọnúgbò ọ̀gbàrá òjò àwọ̀ yanrìn. bínú bá bọ́ gbàrá òjò àwọ̀ yanrìn lọ gẹ́rẹ́gẹ́rẹ́. ìpìlẹ̀ ò bá sunwọ̀n ilé àwò. ìpìlẹ̀ ò bá sunwọ̀n ilé àwò. ọ̀dàlẹ̀ balẹ̀ kú ó balẹ̀ lọ́nà mi àkútúkù rẹ̀ lọ́nà. ò ní lọ ìwọ ò lọ o ikú ìjọṣẹ o àrùn kì í jèdú hàn ìyá mi òṣòrùngà wọn èjèwé olóòórùn gọ. ṣé èké òbèlè èèyàn bọ̀ ní lára ọjà ṣọlọ kùkùrú màkúùkù wẹ́líwẹ́lí làásìkò àná ẹni. Bèrè wo ló pátá mẹ́dò tá a mọ̀ tá a gbọ́dọ̀ sọ. Bèrè wo. Gẹ́gẹ́ bí bèrè wo lọ́rẹ́ bèrè wo kó tó gbèsè kankan rárá bèrè wo. ṣe rí pé iṣẹ́ Olúwa iṣẹ́ tó lágbára ni. oríṣiríṣi nǹkan ló máa ń ṣẹlẹ̀ nínú ìjọ ṣùgbọ́n tó bá ti ṣẹlẹ̀ bẹ́ẹ̀ á fi ẹ̀mí tọ̀ kábàá lè mọ ohun tó yẹ láti ṣe. Oh, you are welcome. Brother Bámidélé. Abẹ́ ìròjò Brother Bámidélé bó ṣe tutù. In fact, ọlá Jésù lágbára o. Ọlọ́run lọ́mọ láyé rẹ̀. Ẹgbẹ́ ṣíà ẹjọ́kọ̀. In fact, ó yá. Brother Bámidélé. Ojú yìí ó fresh girl. Ọlọ́run ọláyín náà ní sáà. Ọlá Ọlọ́run ni ìṣọ̀lẹ̀ ènìyàn. Bámidélé sáà. Ó kan ṣo tó kù fún yín nìsín. Òun ni pé kẹ́ ẹ fi ayé yín fún Jésù. Kẹ́ ẹ dẹ̀ di òpó Jésù mú ṣinṣin. Kẹ́ bá lè wúlò fún ara yín, fún orílẹ̀-èdè àti fún àwọn ẹbí yín. Kò sí tí mò ń ṣe sà tí mi ò ní fi ayé mi fún Jésù. Praise the Lord. Hallelujah. Èmi gan ti ṣetán láti gba Jésù gẹ́gẹ́ bí Olúwa tó lùgbàlà mi. Àmọ́ mo fẹ́ kí ẹ fún mi ní ìyọ̀ǹda kan fún sà. Torí kí gbogbo ohun tó ṣẹlẹ̀ yẹn tó ṣẹlẹ̀ ẹ ṣe ń wò mí sà. Mo ní ẹbí, mo ní ará sà. Pàápàá jùlọ ìyàwó mi ì mórúkọ tí ó máa wà báyìí. Ìyọ̀ǹda tí mo wá fẹ́ gbà lọ́wọ́ yín ni pé ó wù mí kí ẹ fún mi ní ààyè kí n lọ yọjú sáwọn mọ̀lẹ́bí mi. Tí mo bá rí wọn tó táwọn náà rí mi tí mo ṣàlàyé gbogbo ohun tó ti kọjá sẹ́yìn fún wọn bí mo ṣe rìnrìn àjò mi. Gbogbo wa pátá lájọ máa padà wá bí tàtújọ máa fàyè wá fún Jésù. Brother Bámidélé. Ọ̀rọ̀ tẹ́ sọ́dún nítorí ẹbí ẹni ṣe pàtàkì. Àmọ́ má ṣe fi ìgbàgbọ́ rẹ dọ̀la. Ẹ̀yin ẹ fi ayé yín fún Jésù. Nígbà tí ẹ bá wá lọ sí ọ̀dọ̀ wọn ẹbí yín, tí àwọn àbí yín bá wá dé, àwọn náà tún fi ayé wọn fún Jésù láyé ọ̀tọ̀. Mo ti gbọ́, máa fàyè mi fún Jésù. Mo ti gbọ́ gbóhùn tẹ́ sọ. Àmọ́ tó bẹ́ẹ̀ gẹ̀ náà sà, kíní kan ní tí òun ò bá sí nílé kẹ́nikẹ́ni má ṣe dámọ̀ràn tó tó ṣòbí òwe. Kí ni wàá nìkan? Ẹ ṣe owó mọ́tò tí mo lè fi lọ sí ilé ni mò ń. Bámidélé ẹ fọkàn yín balẹ̀. Ìjọ máa ṣètò nípa owó mọ́tò fún yín, ẹ fọkàn yín balẹ̀. Ṣé gbọ́? Ẹ ṣe gbọ́ sà. But pastor. No, Pastor John. Ẹ fọkàn balẹ̀. Bí kò ṣe pé Olúwa kọ́ ilé. Àwọn tó kàn ń ṣe lásán. Bí kò bá ṣe pé Olúwa kọ́ ilé, àwọn tí wọ́n kàn ṣe lásán ni. Ìpìlẹ̀.
ẹ̀rọ kí ló tẹ̀ ṣe báyìí náà. kí ló ṣẹlẹ̀ gangan. ibo ni mo pè fún yín ibo lẹ́ ń gbé mi lọ. Kájọlá la wà yìí náà. are you for real? ẹ sọ fún pábúlé Kájọlá la wà yìí. ṣé kí n tàn yín ni. àti bí mo yẹn sọ tẹ́lẹ̀ àwọn wo ló fẹ́ vote fún gangan ni. vote èmi ò vote o vote báwo. kí ló dé. níta ti vote látọjọ́ yìí ṣùgbọ́n náà tó ṣe tó ti pé 4 years kọ́ ló ti ń bàjẹ́ ẹ wá ní kí n vote èmi ò vote o. ẹ bọ orí fífọ́ kọ́ ni ògbọ́n rí bíbẹ́ ó mọ nǹkan tó ṣẹlẹ̀ tí wọ́n bá sọ pé òvò tèmi náà òvò ta ló lóríire tó mọ̀ pé ó tún fẹ́ wọlé let's try ká kàn try ká vote. Kájọlá ti dá ọ̀dà fún mi. ẹ jọ̀ọ́ ẹ má bínú ẹ jọ̀ọ́ ibo la wà yìí ẹ jọ̀ọ́ brother. Kájọlá òkè la wà yìí. are you for real? yes of course. Kájọlá òkè ni max ti wá wà. ẹ fún gẹ́sí mi náà jọ. ẹ lè understand o great ní Kájọlá òkè. kí n parọ́ fún ilẹ̀ fẹ́ yìí. of course yes. Kájọlá òkè. ó lágbára. ọdún bàbá onígi kọ́ ni. ilé yìí onírú. agboolé àwọn yìí onírú lọ ti wó yìí náà. ẹ máa gbà mí. títí ti jẹ agboolé àwọn òye onírú o. báwo mo ṣe wá fẹ́ dágboolé wa mọ́. kò má sí nǹkan tó làjú ò lè ṣe o. ẹ wòran abúlé wa wà tí wàá dàbí ìgboro. Ìpìlẹ̀. bàdá bá mi délé ojú mi ò lè tàn mí jẹ. abẹ́gbọ́. láti joy ẹ ṣe dá o àdè dúró àárín yín láti wà tẹ́tí ní kí fún àti péjú ní fóònù mi ò dẹ̀ rí yín mọ́. abẹ́gbọ́ àfi kó má bínú sórí ohun wèrè kò gẹ orí ààyè ni ò sí àmọ́ ká gbàgbọ́ pé gbogbo yẹn ó ti lọ. aṣọ tí wàá pẹ́ tó yẹn tá a ti ríra ni. pé tó yẹn o láti wà tẹ́tí ní kí fún àti péjú ní fóònù títí tèmi náà fi lọ serve mi ò rí yín. ó lọ serve. nà. NC ló ṣe ní àbí degree. tí mo fi ṣe ND tí mo fi ṣe HND tí mo fi lọ serve dé. omi ń pè ó ti ṣe ND 2 years. ó ṣe IT ọdún kan. yes. ó tún ti ṣe HND 2 years. now. another 1 year fún NYSC camp. ó ti tó 6 years àti rà. bẹ́ẹ̀ ni now ti tó 6 years. ọ̀dọ̀ àbúrò mọ́ èmi ni mo wà l'Abuja tí mo fi lọ sí school tí mo fi ṣe tán so mo ṣe padà sí town mi then everything just change sí mi so àti péjú kọ. well ọ̀rọ̀ péjú yẹn náà ni èmi náà bá kiri péjú lèmi náà wá mo ti wá lọ sáwọn ibi tí mo rò pé mo lè wá lọ kódà ilé wọn tó ń gbé tẹ́lẹ̀ gbogbo àwọn tí mo rí ń bẹ̀ tó jẹ́ hotel náà tí wọ́n ń sìn gbogbo wọn láwọn ọmọ wẹ́rẹ̀ bá ọ̀tẹ̀ àwọn tiẹ̀ mọ́ rí mo ti wá káàkiri but nevertheless mo ṣì ń ṣègbìyànjú náà ni bí mo ṣe máa rí ibo ni wọ́n wá ń lọ tiẹ̀. mi náà sáré lọ́rẹ̀ mi kàn wọ́n tó ń bẹ̀rẹ̀. kò sí wàhálà èmi náà ṣì wà around mo fẹ́ ṣàwọn gbìyànjú kọ̀ọ̀kan bóyá máa ṣe lẹ́yìn ọ̀kan sí ọba wọn. ó dàbọ̀ ẹ bá mi délé. àbáyé àlejò. ó dàbọ̀. ìbẹ̀rẹ̀ ohun gbogbo bí ìpìlẹ̀ ilé lórí o dáfún filélẹ̀ lórí àpáta má filélẹ̀ lórí iyanrìn filélẹ̀ lórí iyanrìn má filélẹ̀ lórí àpáta pápánjó àwọnúgbó ọ̀gbàrá òjò àwọ̀ yanrìn bínú bá bọ́ gbàrá òjò àwọ̀ yanrìn lọ gẹ́rẹ́gẹ́rẹ́ ìpìlẹ̀ ò bá sunwọ̀n ilé àwò ìpìlẹ̀
mutí ní St Andrews. No. Èmi Babájídé. Jídé. Yes. Jídé. Yes, Babájídé. Oh my God. Jídé. Wow, ó ti di big boy o. Ojú ẹ̀ rè. Ó ga ọ́, kí ló wá ń ṣe ń lu yìí? Àbí èmi ni kí n béèrè pé ibo ló ń lọ. Bí iṣẹ́ mi wà ń bí báyìí náà. Okay. Anyway, èmi ò níṣẹ́ ń lu yìí, mi ò dẹ̀ níbi tí mò ń gbé lu yìí, but ọ̀sẹ̀ kan ò dé kí n má wọnú ìlú wa. O ò lè change. Change kẹ̀, tí fi máa wọ 70 mo ṣe máa wà lélẹ̀. Mo ẹ̀ṣẹ̀ wá ń rántí ìgbà yẹn gan ni. Ok, bó ló wá ń lọ sí? Mo mà fẹ́ dọ́dọ̀ ọ̀rẹ́ mi ni, mo tiẹ̀ ti wá pẹ́ gan mi. Ó ga ó dẹ̀ wù mí kí n mọ bí iṣẹ́ o. Jẹ́ kí n sáré mú ẹ débẹ̀, já lọ. Ọ̀rẹ́ ni kí n ṣe ó ga o. Jídé. Ìpìlẹ̀. Látìgbà tí mo ti parí sẹ́fíìsì mi, ibi tí mo ti ṣetán náà ti retain mi, ibẹ̀ náà ni mo lè ti ń ṣiṣẹ́, mo fi ń manage ara mi. That's good. That's good. That's good. Ọkọ ńkọ́, àwọn ọmọ ńkọ́? Ọkọ mi ò tí ì máa rìn. Yes. Okay. Ó lè bèèrè lọ́wọ́ mi náà pé ìyàwó ńkọ́, àwọn ọmọ ńkọ́ o. Mo mọ̀ pé ẹ̀yin ọkùnrin ẹ máa ń tètè marry, wá ti marry now. Àwọn ọkùnrin máa ń tètè marry. Anyway, kò kí ṣe pé bóyá èmi náà rọ́bìnrin lọ́tún lọ́sì, but mi ò tí ì rí èyí tí mo lè fẹ́ sílé gangan. Yes. Mo ti gbọ́ o. Ó dẹ̀ mọ̀ ní àwọn ọdún mélòó sẹ́yìn secondary school days àtijọ́ ń fa lọ́tún lọ́sì akọ́mọ pariwo rárá o education mi ni o mi ò fẹ́ disappoint mọ́ sí mi o kíní kan o at least o ti tán sí kò dẹ̀ ti níṣẹ́ lọ́wọ́ mo rò pé bóyá a lè bẹ̀rẹ̀ láti bí kan. Ṣorí Jídé lóòótọ́ ló sọ, ṣorí gbogbo ìgbà yẹn tí mo ti wà ní secondary school, gbogbo àwọn ìlérí tí mo ṣe fún mọ́mì mi ó ní ò jẹ́ kí n rí tọkùnrin kankan rò. O ti ṣe tán ní ìsìn ṣé ká bẹ̀rẹ̀ láti bí kan. Títí báwo. O kì í ṣọmọdé mọ́ náà ìwọ náà wo sórí ìwò this is the right time for you mo dẹ̀ promise ẹ o ò ní ever regret bó fẹ́ mi. Jídé kò lè possible. ọ̀rẹ́ ní kejì wo kò sí nǹkan mọ́ nsìn iṣẹ́ ti wà lọ́wọ́ ẹ̀ iṣẹ́ ti wà lọ́wọ́ èmi náà jẹ́ ká bẹ̀rẹ̀ láti bí kan. So Jídé o ti gbàgbé ọ̀rọ̀ ìgbà yẹn. jẹ́ o ọ̀rẹ́ ní kejì mi ò lè tán ẹ mo nífẹ̀ẹ́ yes. o nífẹ̀ẹ́ mi. yes mo nífẹ̀ẹ́ mo dẹ̀ ṣèlérí pé tó bá fẹ́ mi o lè regret. Yes. You understand nǹkan tó ń sọ o fẹ́ fẹ́ mi. Yes now. Wo Jídé kò lè possible. Kí ló dé tí o lè possible mo rẹ́ ní kejì mo nífẹ̀ẹ́ ok wo bóyá kí n fún ẹ time díẹ̀ kó máa lọ rò. Wo ó máa fún mi ní time ni màá máa rò. My mommy ojú yín ṣà ń dán ni. Ẹ wò lágbára Ọlọ́run ẹ jẹ oúnjẹ mi pẹ́ lágbára Ọlọ́run mi ní kú ní kékeré o. Mommy ọ̀rọ̀ kan wà tí mo fẹ́ bá yín sọ. èmi náà sọ bẹ́ẹ̀ tó láti rà mí pọ̀ tàbí ìwọkọ̀ èèlò. Mommy Mommy nǹkan tí mo fẹ́ sọ ni pé mo ti lẹ́ni tí mo fẹ́ fẹ́. Olúwa ṣeun Olúwa ṣeun Olúwa ṣeun èmi náà dá ó dá nǹkan ẹni oúnjẹ méjì kìíní obì ni. Bẹ́ẹ̀ni wọ́n lè ti ní tọmọdé bá tó lọ́kọ́ máa ń lọ́kọ́ ni ìwọ kẹrin lágbọ́rọ̀ Ọlọ́run máa ní ọkọ yẹn kó gidi báyìí tó wà ní. Àmín o àmín. kò sí ẹni tó fẹ́ fẹ́. Bẹ́ẹ̀ni mà. àmọ́ mo rẹ́ni kejì. Mà. ṣé ẹni tó sọ pé ó fẹ́ fẹ́ yìí ṣó nífẹ̀ẹ́. Àmọ́ mi ò nífẹ̀ẹ́ mi o. torí ìfẹ́ là kọjá òfin o gẹ́gẹ́ bí ọ̀rọ̀ àwọn àgbàlagbà ìwọ náà dẹ̀ nífẹ̀ẹ́
mo nífẹ̀ẹ́ wọn. ẹ̀yin ọmọ olùbọ̀ ni. ọmọ ìlú kájọlà ni mà. kájọ lọ́wọ́lọ́wọ́ ìyẹn ti ẹ̀dá lẹ́sà gbédè ara wa mi ò pòsè tó bá lò bó bá mú yín bò bá máa mú sọ wa ṣùgbọ́n jọ onítẹ̀sí ló mi fi dùn wípé ọmọ Yorùbá wa bíi tiwa náà ni wípé kájọ gbọ́ nǹkan kájọ sọ. ìwà amọ́ṣẹ́ ni yìí ṣó wá ní fọ̀ṣọ́ lè kan náà ṣó níṣẹ́ tó dá lọ́wọ́. oníṣẹ́ gidi lọ́wọ́ mà. kejì bẹ́ẹ̀ ni mà. oníṣẹ́ gidi lọ́wọ́. ó ní fọ̀n ó lè kan náà. ó ní fọ̀n ó lè kan náà. tẹ́ bá rí ẹ máa láìkẹ́ ọmọ dáadáa ni. gẹ́gẹ́ bí mo ṣe sọ́lẹ̀ nǹkan ẹni ọdún méjì kìlọ̀ bí. bẹ́ẹ̀ ni mà. ẹ̀ àmọ́ ní kíákíá báyìí wọ́n bá mi pè wá torí mo fẹ́ rí i. a ṣèyàwó aláriwo mi ò gbé one condition àmọ́ jẹ́ kí n sáré rí i ní kíákíá báyìí kí n rìn toró láwọn olùkọ́ mi àti ẹ̀jẹ̀ gbọ́dọ̀ sọ. ọ̀dà máa sọ fún wa. ní kíákíá báyìí. mo ti gbọ́. thank you my mommy. ọkọ mi èmi nínú mi dùn jù. ẹ ṣe fà á. ṣe ọkọ mi. ó ṣe o Jésù a ò máa yíyan. ìbẹ̀rẹ̀ ohun gbogbo bí ìpìlẹ̀ ilé lórí o. dákun filélẹ̀ lórí àpáta má filélẹ̀ lórí iyanrìn. filélẹ̀ lórí iyanrìn má filélẹ̀ lórí àpáta. pápánjó àwọnúgbó ọ̀gbàrá òjò àwòyanrìn. bínú bá bọ́ gbàrá òjò àwòyanrìn lọ gẹ́rẹ́gẹ́rẹ́. ìpìlẹ̀. jíde báwo ni a máa rí ẹ. ẹ̀yin fúnra yín lẹ́yìn ṣiṣẹ́ ni. ṣé ọ̀rọ̀ ọmọ tá ń gbà lọ́mọ iṣẹ́ láyé sìn ọ́ máa fẹ́ ṣẹ́ kọ́ mọ̀ tó bá ti kọ́ṣẹ́ díẹ̀ báyìí wọ́n ń sá lọ ni. ọ̀rọ̀ ọmọ yẹn àfi sùúrù ni a máa rí ẹ ṣé ò sí. bọ̀dá mi ó wà o kódà mo wá rí ní kíákíá gan ni pàápàá. nǹkan tí mo dẹ̀ fẹ́ tí mo ẹ̀sẹ̀ kò yẹ kó ṣe kọ́ ló ṣe tí mo bá fẹ́ rí mi ṣé mo mọ̀ lé mi wàá bá mi lé tó bá dẹ̀ jẹ́ Sunday ló lè wàá bá mi lé náà. bọ̀dá mi ọ̀rọ̀ tí mo wá rí yín fún òkè ṣọ̀rọ̀ lé o bọ̀dá mi ọ̀rọ̀ kíákíá ni o kò kí ṣọ̀rọ̀ lé rárá. ṣé kò le. kó má bàa lé ní ìròyìn ayọ̀ kan ni mo mú wá fún yín. o ra mọ́tò. èyí tí mo ra ju mọ́tò lọ. ó ju mọ́tò lọ ìròyìn ayọ̀ ni lóòótọ́. ọ̀rọ̀ tẹ́tí ń bá mi sọ láti bí ọdún mélòó sẹ́yìn Ọlọ́run ti ṣe báyìí mo ti rí ọmọ tí mo fẹ́ fẹ́. Jésù mà ṣeun o ti rí yàwó ọmọ lálùbáríkà dẹ̀ ni lónà jíde ọmọ yẹn inú ọmọ chọ́ọ̀chì wa ló máa jẹ́ o ṣé inú ọ̀ṣà ló ti rí yàwó ni àbí inú kwaya àbí inú àwọn ọmọ ìjọ gangan. Anyway ọmọ tí mò ń sọ ń pa ẹ̀ kò fi ṣe ọmọ chọ́ọ̀chì wa rárá kò fi ṣe mẹ́mbà chọ́ọ̀chì wa rárá. kò ṣe mẹ́mbà chọ́ọ̀chì wa lónà inú kó jẹ́ kí ni ló máa fẹ́ jẹ́ tí ó bá jẹ́ redeem á jẹ́ winners tàbí kó jẹ́ sẹ̀lẹ̀. ṣe rí bọ̀dá mi àwọn béèrè tẹ́ ń béèrè yìí gangan tó rẹ̀ mo ṣe wá rí i lóòótọ́ Christian ni ọmọ mi ò lè sọ pé ṣọ́ọ̀ṣì báyìí ló ń lọ ṣe rí àwọn béèrè tẹ́ ń béèrè yìí ló jẹ́ kí wọ́n á rí yín o mo fẹ́ kẹ́ ẹ lọ bá mi bá mú mi wá sọ̀rọ̀. torí pé mo mọ̀ pé now gbà tí mo wá bá yín tẹ́ ẹ ti ń question mi láwọn oríṣiríṣi question tí bá lọ báyà ńkọ́ torí ẹ̀gbọ́n mo ṣe wá bá yín débi pé ẹ bá mi bá mú mi wá sọ̀rọ̀ wọ́n máa accept díẹ̀. Jídé kí n tó bá mọ́ mi wá sọ̀rọ̀ kó tó accept díẹ̀ bó ṣe sọ ǹjẹ́ o ti ṣọ́nà fọmọ yìí o ti béèrè ọmọ tó fẹ́ gbé sí ṣé o ti béèrè ẹ̀ wò. pàápàá jùlọ tí wọ́n sọ pé ìwà àti ẹ̀tẹ̀rẹ̀ rà ti pẹ́ ẹni tí ẹ̀tẹ̀rẹ̀ rà ti pẹ́ tí ò ń ṣe ọjọ́ kan kò ń ṣọ̀sẹ̀ kan kò ń ṣe oṣù kan kò ń ṣe ọdún kan tí ẹ̀tẹ̀rẹ̀ rà sẹ́yìn ẹ ṣe wá pàdé sí wa lóun fẹ́fẹ́ Jídé Jídé mo mọ nǹkan tí mò ń sọ o ṣé ẹ ló wá ní kí n wá bẹ̀rẹ̀ lọ sọ fún mọ́mi wa pé mo nǹkan tí mò ń sọ fún ẹ ní mọ́mi wa máa béèrè lọ́wọ́ mi tí n bá dọ́dọ̀ wọn ni. bọ̀dá mi ṣe rí ọ̀rọ̀ ṣọ́nà àbá ń lọ ṣe prayer sí yẹn ṣára èmi láti lẹ̀ èmi ò káwọn nǹkan yẹn jẹ ṣẹ̀rọ̀sán ọkàn ẹni òun nígbàgbọ́ ẹni èmi ò ní believe lórí àwọn pé àṣẹ ń lọ ṣe prayer mo dẹ̀ mọ̀ pé nǹkan tí n bá ti ṣe òun lọ́lọ́run fọwọ́ sí. òun lọ́lọ́run fọwọ́ sí. bẹ́ẹ̀ ni so mọ́mì wa gangan ní fẹ́ kẹ́ lọ́wọ́ mi bá bí mọ́mì wa ṣe máa bá mi accept lédè yẹn òun ni o kẹ́ bá wọn sọ̀rọ̀ kán dẹ̀ gbọ́. èmi ò ní mi lọ bá mọ́mì wa má jẹ́ ká fi ọ̀rọ̀ Ọlọ́run bá sẹ́yìn Jídé má yẹ ká fi ọ̀rọ̀ Ọlọ́run bá sẹ́yìn gbogbo tí èèyàn bá ń ṣe láyé kéèyàn máa tọ́ bó ṣe yẹ kéèyàn tọ́ ni o èmi ò lémi lọ bẹ́ẹ̀ bá mọ́mì wa o tí n bá lọ bẹ́ẹ̀ bá wọn tó ti ṣe nǹkan tí mò ń sọ iná náà máa sọ náà máa béèrè lọ́wọ́ mi bọ̀ mo fẹ́ kó jẹ́ ká má fi ọ̀rọ̀ Ọlọ́run bá sẹ́yìn ṣá. bọ́dá mi èmi náà ò ṣe tẹ̀sù. sà mo ní kí n wá ṣàlàyé fún yín pé mo ti rí ìyàwó tí mo fẹ́ fẹ́ ni sà. Ọlọ́run ṣeun Ọlọ́run ṣeun Ọlọ́run ṣeun Ọlọ́run ṣeun
ẹ ti rí ìyàwó tẹ́ fẹ́ fẹ́ gẹ́gẹ́ bí ìyàwó sínú àwọn akọrin ni àbí inú àwọn ọmọ ìjọ wa. àwọn kan ṣẹlẹ̀ sí mi lẹ́nu nígbà yìí tí bá ti sùn tí wọ́n máa jí láàárọ̀ báyìí gbogbo ara kan máa rí bẹ́ẹ̀ ni pé mo lagi mọ́jú ni o ọ̀ kásá pé wọ́n wó mi jí lójú oorun ni o. ìpìlẹ̀ ò bá sunwọ̀n ilé àwò ìpìlẹ̀ ìpìlẹ̀ ò bá sunwọ̀n ilé àwò ìpìlẹ̀ agogo ṣe ní ìpìlẹ̀ ò bá sunwọ̀n ilé máa wò ìpìlẹ̀ ò bá rinlẹ̀ ilé lè wò ìpìlẹ̀ 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 ìpìlẹ̀.